Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Ọlálékan Fádáìró tí iná jíjẹ́ ẹ̀ ń jẹ́ Ẹlẹ́wù Òjò. Mo jẹ́ ọ̀kan pàtàkì nínú òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá wa yìí. Bí mo ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò iṣẹ́ mi náà, ó gùn níwọ̀nba díẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé orúkọ mi Ọlálékan Fádáìró tí mo jẹ́ ọmọ bíbí Fádáìró. Mo wá láti ìdílé onígbàgbọ́ ní ìdílé ìyá mi àti ilé bàbá mi, ìdílé onígbàgbọ́ ni. Láti inú ìjọ Ọlọ́run ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní pàtó, torí mo ní ẹ̀bùn ní ká kọrin nínú ìjọ, ká lùlù, ká ṣe gbogbo nǹkan. Àmọ́ gẹ́gẹ́ bí n tí mo wá wò pé mo nífẹ̀ẹ́ sí, mo wá tẹ̀síwájú lọ́dún náà lọ́hùn pé ó wù mí kí n máa ṣe iṣẹ́ eré orí ìtàgé. Mo wá lọ bá ọ̀gá mi kan tí iná jíjẹ wọn jẹ́ Bàbá Jẹ́mílà tí wọ́n ń gbé ní Ṣómólú. Ní ọdún náà lọ́hùn mo wá lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn tí mo kọ́ iṣẹ́ yìí náà ní abẹ́ wọn. Ó tó wá di pé èmi pẹ̀lú àwọn òbí mi a wá sí ìlú Ìjẹ̀bú Òde. Ìgbà tá a dé ìlú Ìjẹ̀bú Òde, mo tún lọ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ kan tí a mọ̀ sí Ayé ń Dára. Àwọn òṣèré yìí náà mo tún bá wọn ṣe iṣẹ́ ń bẹ̀ fún ìgbà díẹ̀ tí mo tún kọ́ iṣẹ́ ṣe gbogbo ẹ̀. Ó tó wá di pé mo sá tún wá tẹ̀síwájú kí Ọlọ́run tó gbèsè ẹ̀ di pé orúkọ dé. Ṣẹ̀rí n tó bí Ẹlẹ́wù Òjò, nǹkan tí à ń sọ yìí ó jẹ́ nǹkan tí a lè pè ní bí àpárá, torí ọ̀gá tí mo kọ́ṣẹ́ ní ọ̀dọ̀ ẹ̀ ní ìlú Èkó yẹn ó jẹ́ aláwàdà, àwàdà làwọn máa ń ṣe. Bí Bàbá Sàlá bí wọ́n ṣe máa ń ṣe yẹn ni àwọn náà ṣe ń ṣe, tí wọ́n ní dánfó lọ́dún náà lọ́hùn, tí wọ́n yà wọ́n sí ara ọkọ̀ yẹn. Níbẹ̀ náà lèmi náà ti ní ìfẹ́ sí pé ó wù mí kí n máa ṣe àwàdà, kí n máa pa àwọn èèyàn lẹ́rìn-ín. Nígbà tí mo wá wò pé báwo ni mo fẹ́ gbé àrà ọ̀tọ̀ tuntun ní ìtẹ́lómi ò ṣe rí tó mú orúkọ Ẹlẹ́wù Òjò yẹn wá. Màá wọ aṣọ òjò tí a mọ̀ sí aṣọ òjò tí wọ́n ń wọ̀ tí òjò bá ń rọ̀, màá wọ bàtà òjò, màá dé fìlà òjò náà. Ó wá jẹ́ àtòjò àtẹ̀rùn bí mo ṣe máa ń wọ̀ tí mo fi ń ṣeré. Màá tún wá mú ọ̀mbrẹ́là dání. Wọ́n fi ń pè mí ní Ẹlẹ́wù Òjìjò, awẹ̀wù òjò lẹ́ẹ̀rùn, nítorí orúkọ yẹn jáde. Ṣẹ̀rí kí Ọlọ́run ọba kó ṣàánú. Bí iṣẹ́ eré wa yìí bó ṣe dáa tó, à ń pè ní iṣẹ́ eré ni, iṣẹ́ ni, kì í ṣe eré. Àmọ̀ràn tí máa gba àwọn ọ̀dọ́ tí wọ́n ń bọ̀ lẹ́yìn, pàápàá lórí iṣẹ́ wa, iṣẹ́ eré orí ìtàgé yìí, àbí àwọn tá a jọ jẹ́ déédéé nídìí iṣẹ́ yìí tí wọ́n nífẹ̀ẹ́ síṣẹ́ yìí, kò ní pé kéèyàn ní àforítì. Téèyàn bá dẹ̀ ní àforítì tó ń gbàdúrà, bó pẹ́ bóyá Ọlọ́run á gbé ìṣe ẹ̀ dé ní ti dáadáa. Torí àwọn àgbà bọ̀ wọ́n ní àìkánjú tolú ọrọ́, ìgbà ò tó sè lọ́bẹ̀. Kì wá ń ṣe pé kéèyàn wá lọ kánjú kó ṣàwò pé èmi náà ṣáà fẹ́ dìràwọ̀ òṣèré, mo fẹ́ dìràwọ̀ ńlá, ó wá lọ wá ọ̀kan ó fi kéjì, ó ṣáà ń ṣe gbogbo ẹ̀. Tí lálá bá lọ òkè ilẹ̀ ló ń bọ̀. N tí mo mọ̀ ta nígbàgbọ́ lé lórí ni jù bó ṣe yé mi ni pé ká dúró tolúwa, ká dẹ̀ máa fi ọkàn ṣe gbogbo ohun tá a bá ń ṣe ní taratara. Bó bá pẹ́, bó bá yá, Ọlọ́run á gbéṣẹ́ ẹ̀ dé tí Ọlọ́run á fún ẹ lórúkọ. Torí pé kó dùn kó pọ̀ kó pẹ́, Ọlọ́run ọba ní ń fẹ́ dà. Mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Yèyé Yétúndé Àìná tí wọ́n ti ń ṣe àgbékalẹ̀ gbogbo àwọn eré orí ìtàgé lọ́lọ́kan òjọ̀kan. A gbà ní àdúrà pẹ̀lú àṣẹ Ọlọ́run pé wàràfà náà mọ̀ káàrí àgbéga ńláńlá kó máa bá iléeṣẹ́ yín. Ọwọ́ yín á máa ròkè, kì í ṣe bíi talápọ̀dù. Tí mo dẹ̀ tún fi àsìkò yìí sọ fún ẹ̀yin olólùfẹ́ mi Ọlálékan Fádáìró aka Ẹlẹ́wù Òjò pé ẹ lọ bá wa máa wo iléeṣẹ́ Yèyé Yétúndé Àìná lórí alátagbà wọn. Tí wọ́n bá ti di pé wọ́n ti gbé sinimá kan àrà ọ̀tọ̀ jáde méjì tó jẹ́ pé àwọn lórúkọ àwọn ìràwọ̀ òṣèré wà ń bẹ̀, mo gbà ládùúrà pé owó tẹ́ ẹ fi máa ra wọ́n á pèsè owó fún yín, àbùdí ń tolókun, àbùdí ń tọlásà. Owó tẹ́ ẹ fi máa ra káàdì tí ẹ fi máa subscribe sí orí ìkànnì Yèyé Yétúndé Àìná TV, owó yẹn ò ní wọ́n yín o. Tí ó jẹ́ pé wọ́n gbé àtúnṣe Yorùbá tí wọ́n gbé kalẹ̀. Mo kí ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ṣé mo dúpẹ́ o.